الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولى فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى láyé bá dé tí ó tí ó bá ní wọ́n lè sápò ògùn lórí dájú iṣẹ́ Ọlọ́run wà ló sọ wá dẹni alẹ́ bá lójú ọ̀tá wa alẹ́ bá lójú ọ̀tá wa iṣẹ́ Ọlọ́run tó fi ṣọ́kàbá tí Káàbà kò fi ṣe jí gbé ààbò Ọlọ́run tó fi bò Kùránù tí Kùránù kò fi ṣe dáná dákun fi bò wá látòkè délẹ̀ àtàwọn tájọ́ ń fẹ́ra wa àtàwọn tájọ́ ń fẹ́ra wa bàbá ní máa dùlà lùfáà wa àwọn lọ́ba yàn kan kọ́ wa ní kéwú wọ́n kọ́ wa ní kéwú wọ́n ṣàdúrà sí ládùúgbò àwọn bá gbà lórí wa ládùúgbò àwọn bá gbà lórí wa àwa ń dúpẹ́ kádàrá rẹ̀ tó kọ sínú ayé wa ṣìkẹ́ṣìkẹ́ fún bàbá ní màá tó jẹ́ sábàbí tàfi ṣoríire ṣìkẹ́ṣìkẹ́ fún bàbá ní màá tó ṣe sábàbí tàfi ṣoríire. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run alhamdulillah ọba tí ó ṣe wá ní mùsùlùmí òun náà lọ́ba tí adúpẹ́ fún à ń tọrọ àlékún ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn aráàlú rẹ̀ àtàwọn sùhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé jókòó tí Ànábì wa sallallahu alaihi wasallam tó fílẹ̀ títí ó fi di ọjọ́ ìgbéra kìyàmá àtúnkìra wa ipe assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. Ní àkọ́kọ́ gẹ́gẹ́ bá ti máa ń ṣe àwọn àfáà wa tí wọ́n kọ́ wa ní kí Ọlọ́run bá ní foríjì wọn bàbá wa Bani Madu Larabi Ọlọ́run bá ní kẹ́ wọn Ọlọ́run bá ní ṣekú ní ìsinmi fún wọn bàbá wa tí wọ́n kù fún wa ní àfáà wa Mudiru Mahad Ọlọ́run bá ní wà pẹ̀lú wọn tó fi wá lórí gbogbo àwọn bàbá pátápátá ìlú Ìbàdàn níbi tí a wà àyè àwọn àgbàlagbà ní gbogbo àwọn bàbá tí wọ́n ti lọ àyè lọ lánàá Ọlọ́run bá ní kọlá bá ní mójúkún láì fi wọn àwọn bàbá tí wọ́n wà ń bẹ lónìí Ọlọ́run bá ní wà pẹ̀lú wọn wọlá àjọkàn sọ Ọlọ́run wọlá gbóhùn láìláìlá ìjọ nàkọ́míò Ọlọ́run má jẹ́ kó bàjẹ́ láìláì bẹ́ẹ̀ látòrí gbogbo àwọn tí wọ́n jẹ́ adarí wa àwọn alájì wa kúnlé sámi àti gbogbo bàbá tí wọ́n ń gbé dáadáa lẹ̀ bàbá wo oníṣu tọ́jẹ́ pé fúnyà ń su jẹ
so bóyá káfẹ́ kan máa fẹ́ bàbá olómi so omi ó dùn fún èèyàn jù sùn lọ tí a ń gbé dáadáa lẹ̀ tó fi wá lórí coordinator wa Alhaji wa Dawudu Afọlábí alára àfà tuntun olúwọ́nsẹ̀ tí ilé ọlọ́run dé ní ṣe wọ́n sẹ̀ tí ó mú wa lọ́wọ́ wọ́n bá pẹ̀lú ọkọ̀rọ̀ dáa náà olú máa lọ gbogbo gbà so tí a bá ti ń lọ kọ́lọ̀ ní wọ́n rántí àti màmá náà lọ́wọ́ ó ń wè mí náà bí náà pẹ̀lú ọ̀lẹ́ ọlọ́run so kọ́lọ̀ kọ́ sí wa kó sí rọrùn fún wa ọwọ́ láàjẹ́ kan sọ rẹ̀ ọ̀fẹ́ fojú rí kàbá kọ́lọ̀ kó pè bẹ́ẹ̀ ọwọ́ láàjẹ́ kan sọ rẹ̀ láhàúlà àkọ́wọ́ta ìlà àbìlà gbogbo jẹ́ wọ́n bá mi fẹ̀yìn pé kẹ́ mọ́ mi náà lọ́wọ́ inshallah ní ẹni tí a ń sàlàyé lọ lórí ọ̀rọ̀ àwọn àṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn sàhábà tá a fi mọ̀ yìí pé èèyàn bíi tiwa ni wọ́n ṣùgbọ́n ẹni tí wọ́n fi tù wá lọ náà ni pé àwọn ni wọ́n kọ́kọ́ kún sí ọlọ́run lọ́wọ́ látara Ànábì ọlọ́run sì ní mọ́ stáǹpù ìgbìyànjú yín ọ̀sẹ̀ tí ó dàbí yín máláyé. Abdullahi bin Mas'ud radiyallahu anhu ó ní tẹ́rí àwọn ọ̀rọ̀ kan bẹ tí a bá ní sàbí lọ sọ lọ́dọ̀ àwọn àfáà aládé ìsìn wọ́n à ní sàbí lọ sọ̀rọ̀ yìí o ṣùgbọ́n ẹ fún nídàájọ́ pánàbí lọ sọ lọ́dọ̀ àwọn àfáà onímọ̀sítọ́lá wọ́n ní lóòótọ́ ọ̀rọ̀ sàbí ni ṣùgbọ́n ẹ gbé sí pé ànàbí lọ sọ wọ́n nírú àwọn ọ̀rọ̀ wo ni wọ́n ní ọ̀rọ̀ tó bá ti ní agbára jù sàdébéyàn ọ̀dà akọ pánàbí lọ sọ tòótọ́ ṣùgbọ́n téèyàn bá wò yóò ká ọ̀rọ̀ ìwúwo kọjá pé sàbí ni ọ̀nì ọ̀rọ̀ yìí wọ́n ní ẹjẹ́ àfitì sí ọ̀dọ̀ pé bí ẹyin pánàbí lọ sọ sẹ́wọ̀n kí ìsìn gbogbo ọ̀rọ̀ náà lè yóò sì máa kó ti pé báyìí àwọn èèyàn kẹ́mẹ́ tó yẹ pé tó bá súnmọ́ èèyàn pátápátá tó dára di èèyàn tí bá ń sọ̀rọ̀ gan kò ní nígbà tí mo sọ pé inú ẹ̀kọ́ tá a kọ́ lọ́dọ̀ àwọn àfa wa inú ẹ̀kọ́ tí mo kọ́ lọ́dọ̀ ọ̀gá mi àwọn nǹkan mí bẹ́tẹ̀ pé ọ̀gá rẹ̀ náà lọ kọ kò dẹ̀ ní sọ jáde ṣùgbọ́n tí ẹ bá kadà bílẹ̀ rẹ̀ ni mo ti gbé ni àfa wa ni máa ń ṣe báwọn kìnnìkan ni máa ń ṣe báwọn so lápẹẹrẹ kí sàbí ọmọ sọ pé sàbí kan báwọn èèyàn sọ̀rọ̀ wá ní lálìkì àmọ́ mẹ́ta làwọn èèyàn ó pèsè àwọn àjọ kún sunkún wọ nínú náà àwọn kan wọ́n máa fojú wọn wọlé báyìí ẹ̀rí pé ọ̀rọ̀ yẹn lágbára kọjá pé kọ́ sọ nínú ọgbọ́n orí rẹ̀ ọ̀rọ̀ àlìkì àmọ́ mọ̀ ní kèékà jẹ́ káwọn ọkàn jókòó wọn jẹ̀bà àti lá wọn kàn wá máa sọ nǹkan tó wù àwọn àfáà ní irú ọ̀rọ̀ tó lágbára bá kó ní mẹ́ta làwọn èèyàn ó pín sí tàbí tó jẹ́ gbẹ̀rẹ̀ kìámà àwọn kan jà wèrè wájú ọ̀rọ̀ kọ̀dẹ̀ kóòtù ànàbí ẹ̀rì pọ̀rọ̀ yẹn wo pọ̀ ọ̀rọ̀ Abdullahi bin Mas'ud tí mo fẹ́ sọ yìí àwọn àfáà ní ọ̀rọ̀ yẹn wúwo kọjá pé Abdullahi bin Mas'ud ni ó sọ̀rọ̀ yìí Abdullahi bin Mas'ud ní nígbà Ọlọ́run fẹ́ dáyé tó fẹ́ dá ogun nǹkan ó ní nadhara Allah ila qulubil ibad Ọlọ́run gbogbo ẹ̀ ní ayé lọ pátá gbogbo ẹ̀dá tó dá tọ́lọ́run fẹ́ dá Ọlọ́run wò pé ta ni ọkàn rẹ̀ pí ọjọ́ fawajada qalba Muhammadin khayra qulubil ibad ọwọ́ rí ọkàn Ànábì pé lọ́dá jù ní gbogbo ọkàn ẹ̀dá faja'alahu nabiyyan Ọlọ́run wá ṣe ní Ànábì wabta'athahu bi risalatihi wastafahu Ọlọ́run wá dá sàlẹ́sà pé ìwọ lẹ̀ ní ẹ̀dá jù ní gbogbo ayé ìwọ ní gbèsè ìlé lọ́wọ́ ẹ̀rí pọ̀rọ̀ yẹn wúwo gan Abdullahi bin Mas'ud wá ní lẹ́yìn ìgbà tọ́lọ́run sí bá ń tán thumma nadhara ila qulubil ibad Ọlọ́run bá tó ní kí n tó wo ẹ̀mí gbogbo ayé pátá mo fẹ́ wo àwọn ẹ̀mí tó dáa jù fawajada quluba ashabin nabi sallallahu alaihi wasallam khayra qulubil ibad ó wá rí pé ọkàn àwọn sàbí ìlọ́dájú ba'da qalbi Muhammadin lẹ́yìn ọkàn Ànábì ọkàn àwọn sàbí ló dájú tó pure tí ò sí ẹ̀bà wọn kankan bẹ́ẹ̀ tá a tún lè mú ní second stage faja'alahum wuzara'an li nabiyyihi ó ní Ọlọ́run wá ní ẹ̀yin ọkàn jẹ́ ìsàyíjọ gbogbo ẹ̀yin tẹ́ máa jẹ́ sàbí ni mo ṣe yín ní mínísítà fánàbí mi ọwọ́ ní faman ra'a al-muslimuna hasanan fa huwa inda Allahi hasan sẹ́dí al-muslimuna bẹ̀rùn sàbí láàmà tù sí
Abdullahi bin Mas'ud ní in táwa sàbí bá rí pé nǹkan in tó dáa ni ó ní tó fi déwájú Ọlọ́run bó sì dáa nù tá a bá rí faman ra'ahu sayyi'an fa huwa inda Allahi sayyi'un in tá a bá sì rí ní pé aburú ni nǹkan tó fi déwájú Ọlọ́run aburú ni. Ó fi hàn pé àwọn tá à ń sọ̀rọ̀ wọn yìí àwọn tọ́kàn wọn dáa jù lẹ́yìn ọkàn Nabi sallallahu alaihi wasallam ó làwọn sàhábà tó tá a bá rí nǹkan tó ṣẹlẹ̀ níjọmọlúwàbí Ọlọ́run rí bẹ́ẹ̀ pé ìjẹ́ èèyàn òun nìyẹn tọ́mọ nìyẹn ọmọ ṣe mistake àwọn ànábì Ọlọ́run nìkan ni wọn ò lè ṣe mistake torí iṣẹ́ tọ́lọ́run ti gbélé wọn lọ́wọ́ kálíbà máa mọ yàtọ̀ láàrin ànábì Ọlọ́run àtẹ̀ntì èyí sànábì Ọlọ́run torí bá ń sàbẹ̀ ṣe rí kí wọ́n jẹ́ bọ́kà wọn ṣe rí ọ̀dà tó ìròyìn kan bẹ tọ́jọ́ kó gbogbo wa pọ̀ pátá òun náà ni pé gbogbo wa èèyàn ni wa ẹ̀dá tí èyí sànábì Ọlọ́run tá àtànàbì sallallahu alaihi wasallam ẹjọ́ mọ́ ti pín kankan ẹ̀dákun ṣẹ́ẹ̀tì gbọ́ báyìí ẹni tí wọ́n ń pín wọ́n gbọ́ kankan ṣẹ́ẹ̀tì gbọ́ ẹni tí wọ́n ń pín wì kọ́ wọ́n pín kankan lásìkò yìí ìyẹn bá wọn abẹ́sọ̀ lórí tọ́sẹ̀lẹ̀ láàrin ìyàwó Aisha àti Ali ìtàn ìkẹ́bẹ̀ ládé ìjẹjọ sẹ́rí mo ti sọ fún àníjẹjọ lẹ́yìn ìgbà tí wọ́n yá lítà Muawiya òun ò sọpọ́ọ̀tì Ali toró ní gọ́fúnà ní Sham èyí tí ó dẹ̀jẹ̀ kí Muawiya sọpọ́ọ̀tì ọba Ali jàsíkò Muawiya ní ilé tí ìgbà Ali lámìírù mí títí tí ó fi bá ń wá àwọn tí a ń pa Usmanu jáde ibẹ̀yẹn ni ká gbọ́yé mo dẹ̀ sọ ní sí ní ìjẹjọ fámílì Usman ò ní Muawiya ó tún wá jẹ́ gọ́fúnà fún Usman wọ́n láwọn èèyàn yìí wọ́n rọ́bọ Mẹdínà fódìdí àsìkò báyìí ok ẹsà àti dá wọn mọ̀ ṣùgbọ́n Muawiya ti gbàgbé wípé àwọn ní tá à ń sọ yìí wọn ò wá láti ìlú Mẹdínà o wọn ò wá láti ìlú Mẹ́kà o wọ́n wá láti Kúfà Basra káàkiri àti Ṣáàmù ní o ní a ti kóra wọn jọ pẹ̀lú dídarí Abdullahi ibn Sabai ta ní Yẹ̀húdí ni mùnáfíkì ni ó sì fi Ìsìláàmù hàn wọn yìí dẹ́ẹ̀ sí sàábé kò sí sàábé nínú wọn lè tírèsì ẹ̀jẹ̀ Usmanu kan sàábé ẹyọ kan báyìí kíyàn ọkọ̀ máa kílẹ̀ àbáwọn eégún ti dàpọ̀ mẹ́ran ẹran ti dàpọ̀ mẹ́gun Talha àti Zubair ibn al-Awwam àwọn méjèèjì wà ní Mẹ́dínà pẹ̀lú Ali wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ àfọ̀n Ali torí kò sí bá a ṣe fẹ́ sọ̀tàn yìí táyọ̀ ọ̀rọ̀ Talha àti Zubair lẹ̀ kọ́lọ̀mbá ni jọ́nù sáà méjèèjì àwọn méjèèjì wà pẹ̀lú Ali ní Mẹ́dínà gbogbo ọ̀rọ̀ ìṣẹ́jú wọn ṣùgbọ́n wọ́n fún Ali ní báyà wọ́n fún ní pé àwọn pọ̀ lámìírù Muawiya àti bẹ́ńṣà ọ̀gbà lámìírù ìyàwó Aisha ò sí Mẹ́dínà kì í ṣe pé ìyàwó Aisha ń gbé Mẹ́kà òun ò sí Mẹ́dínà àwọn ti lọ sí ájì wọn ò tí ì dé padà ẹ sáà mọ̀ pé fámílì àwòsí wọn ní Mẹ́kà ilé bàbá ìyàwó Aisha wà ń bẹ̀ ìyá Abubakar bó ti ẹ̀ jẹ́ pé wọn ò nílé ọkọ ń bẹ̀ tí àbọ́lọ́ ń gba Mẹ́kà padà fánàbí ìbọ́lọ́ ń gba Mẹ́kà padà fánàbí ànàbí wa ní ẹni tó jẹ́ mọ́gàjì àwọn èèyàn ti wà ti pẹ́ ànàbí ní mọ́gàjì fámílì wa kò tí ẹ̀ sẹ́lẹ̀ plọ́ọ̀tì kan kù fún wọn ti ta ogbẹ̀ ẹ̀ka kò sí létà náà kì í dé sí Mẹ́kà àkílì sí ló kọ mọ́gàjì fámílì wọn kò tí ẹ̀ sẹ́lẹ̀ náà tí ẹ̀ ní máa gbé mọ́ kò sẹ́kù fún àti kí bá nàbí nílé Mẹ́kà sallallahu alaihi wasallam ó nílé ń bẹ̀ ànàbí ò lè gbé bẹ́ẹ̀ mà kí ló fà torí àdéhùn tánàbí ti ṣe fáwọn ará Mẹdínà níjọ́ tí ẹ ń bá ń ṣe mítìn kó tó di pánàbí wá sílùú Mẹdínà tí ẹ ń wá sí Mẹ́kà tí ẹ jọ ń ṣe mítìn ní Mínà àwọn agreement overnight òru mọ́júmọ́ táwọn ará Mẹdínà sọ fún pé má wọrí gbogbo àdánwò tá a lè jọ kàn ìyàwó wa àtọmọ wa a máa protect ẹ wọ́n máa bọ̀ máa ní Mẹ́dínà
wọ́n dẹ̀ sàdéhùn yẹn tó pọ̀ gan. Àbáàsì mẹ́mẹ́jọ náà tọ́jẹ́ gbọ́n bàbá ànàbí òun wà nù kèfèrí. Kódà wọ́n ní kábàásì ọ̀rẹ́ ẹ̀sìkìsì àwọn ànàbí ní rárá ẹni tó kù fún mi bàbá nù gbogbo ń dẹ́bà sọ ń bì yọ wà ń bẹ̀. Bàbá mi nù kò lè táṣìírí kèfèrí ló sì wà jọ́nà kì í gbà sílámù. Kódà gbéyàn mú ọmọ síláṣí mi sì mítí mi ò ní ọ̀tá sí rí wa bọ́ta kèfèrí pé so jọ́kàn ní káwọn ẹ̀sà mọ́ wọ̀rí. So ẹni ẹwà àwọn ará Mádínà wọ́n gbà ń sọ̀rọ̀ kan pé Ànábì kò sí gbogbo tó bá ń kó wa lọ àṣetán àfọ̀ nílùú Mádínà kò sí ẹ̀rà kankan tí ó rí ọ̀ Mádínà. Ànábì náà wá ní ìwà Ànábì tí wọ́n náà lè fún aládéhùn àwọn náà àtọwọ́ Ànábì bàgìrìmẹ́ntì wọ́n ní sọ̀npá sọ fún ọ pé àtẹ̀mí wa àti gbogbo ẹ̀ á fi protect rẹ̀ tọ́lọ́ ń bá wá ní kíwọ náà hàn kàn tó mókè tọ́lọ́ ń gba gbogbo òòlù fún wa tó ní sọ pé ọ padà lù rẹ̀ pé ọmọ Mẹ́kà ní mi ilé yá ilé lábọ̀ sí ilé oko. Ànábì ní èmi náà wá ń sọ fún yín pé tẹ́ ẹ bá dúró tì mí bọ́lọ̀ ń gba Mẹ́kà fún mi padà ń lọ Mẹ́kà mà. Sallallahu alaihi wasallam ló fi jẹ́ pé níjọ́ táwọn ará Mádínà sí ẹsẹ̀ ìpè díẹ̀ sánàbí tí wọ́n sí nǹkan gbọ́yé àsìgbọ́ ni wọ́n rí pé Ànábì fẹ́ pín nǹkan ojú ogun ní wọ́n ń bèèrè pẹ́yìn ará Mákàdà ẹ̀yìn tàjọ́ láti Mákàdà Ànábì wà pẹ́yà ẹ̀yìn gba méjì ẹ̀yìn ará Mádínà ẹgbà kan báyọ̀ sí lọ sí mítí Ànábì lẹ́yìn ṣe rí nǹkan pé tí ń gbọ́lá fáwọn fámìlì rẹ̀ nínú ìlú wa níkiní kan so kálukú bá ń sọ̀rọ̀ lẹ́yìn àsánù bá ní ẹ̀wà ń bì àti ń sọ̀rọ̀ Ànábì lẹ́yìn nù ẹ sọ ogun tí ń dùn yìí lọ́sọ̀ lórin wọ́n kàn sọ ogun tí ń dùn ní kó sọ lórin ní tiẹ̀ wọ́n kàn kọ́ bá Ànábì ni Ànábì bá ní ọkẹ̀ ẹ lọ kóra ń jọ wá wọ́n lẹ́ ń sọ báyìí wọ́n lẹ́ sọ pé sí bí wọ́n lé mi lé ẹ̀yin lẹ́gbà mi sọ́dọ̀ ẹ sí báyìí wọ́n ní Ànábì lè ṣe rẹ̀ fún Ọlọ́run láyé sọ bẹ́ẹ̀ Ànábì lẹ́ ti sọ bẹ́ẹ̀. Ànábì náà wá kọ́ pípọ̀ ní wọn fún wa ẹ̀yin sọ pé wọ́n lé mi lé ẹ̀yin lẹ́gbà mi sọ́dọ̀ ṣe fẹ́mi náà bá yín lẹ́yìn tí ò ìbára yín ṣe bọ́lá ń fi mí kó yín jọ mo bá yín lẹ́yìn tó jẹ́ wípé Ànábì náà wá ka owó dáadáa Ànábì ló tẹ̀sí àdá báwọn ṣe àwọn pàdé wa tẹ́lẹ̀ náà ni pé ẹ̀ ń padà sí Mákà mà ẹ wá fọ́ mú kan ṣé ẹ mọ̀ pé ará Mákà yìí wọ́n gbà fọ́lọ́ ni oore ńlá ni mímú ni mo jẹ́ fún ẹ àwọn náà wọ́n fi lé wọ́n lẹ̀ ní ẹ fi bá mi wá bì wọ́n nílé ẹ tó nílé ńlá bẹ́ẹ̀ wọ́n dẹ̀ tí rẹ́ǹtì lé bì torí ìsìlámù ẹ̀yin wà ní ìlú yín tí àwọn nǹkan lẹ́ẹ̀kí ń kọ̀nsídà jù tí a ń fi lélẹ̀ tí a ń fi gbogbo ẹ̀ lẹ̀ tí wọn ò lè padà délé mọ́ ẹ̀yin wà ọdẹ ajá mú kan gbogbo ohun tí mo kó fún ẹjẹ́ ń kó fún yín ẹjẹ́ máa bá wọn lọ lé padà Ọlọ́run kò ti gba Mẹ́kà fún àwọn lánàá bíbí bá kọ́lá sọ rárá wo kódà tó bá fún wa ní kankan máa ní sọ̀rọ̀ lọ́wọ́ ṣé lánàá bí ọba wá sí Mádínà ṣé á lọ Mádínà ni kò sí nǹkan wá lọ bí iṣẹ́ ájì àti umra sí Mádínà kò sí iṣẹ́ ájì àti umra kankan Mádínà àìmọ̀ iye àwọn tí ń wá sí Mákà tí wọn ò lè dé Mádínà yọkàn wá sí ájì rẹ̀ yóò sì padà láàrin ọjọ́ 6 yóò padà chairman aláàjì tó ní gbogbo yọdún tó lò ń Saudi ẹ̀ẹ̀kan ló dé Mádínà rí iṣẹ́ ájì ló mú dé mímú lọ Mádínà tí ń para Mádínà. Àtẹ̀rọ nábì lọ sí ìlú Mádínà láti lọ sálámà ṣoníṣẹ́ àdẹ́kọ̀ lè gbórí àná wa. Ìfẹ́ àná ìṣọ́lá kúkú ní àdẹ́kọ̀ lè gbórí àná wa. Ìfẹ́ àná ìṣọ́lá kúkú ní. Kẹ parí. Ẹni tí ó wà lè lọ sí Mádínà torí ọwọ́ àbí torí pọ̀jì ibikíbi títọ̀ gbáyé wa ẹ sọ fún pé kò sàṣàlá tún fún ẹ sọ fún pé kò sàṣàlá tún fún. In tó fi parí wákàá òní ọjà ráǹkì irọ́ tí wọ́n máa ń pa fún wa pé Ànábì sọ pé ẹni tó bá wá Mákà tí ó bá wá Mádínà kò ní ládàá tó sì wà lẹ́nà bí ọ̀sọ́ bẹ́ẹ̀ dé jáde láyé. In tó wà nínú àdíìsì Ànábì làwọn bàbá wa sọ di wọ́kà pé ẹni tí ó bá wá lè lọ sí Mádínà
nítorí owó àbọ̀nà tó dín ibi yòówù tó bá rí ọwọ́ àkọ́kọ́ sàlátù ránṣẹ́ sí ànábì ní ẹni ibi ẹ bá wà lágbàáyé ẹ sálámà sí mi ànábì wọ́n mọ mú sálámà yín àtọ̀ sàlátù yín wá bá mi ò nídìí ọwọ́ bá mi. kọ́lá bọ́ bá jí láàárọ̀ pé wọ́n náà bá ń sálámà sí ànábì pé mi ẹ lágbájá ọmọ lágbájá mò ń kí wọ́n kọ́ ọ́lẹ̀ fún yàn ànábì níbi ẹ bá wà láti sọ ẹ̀bọ́ bá wọnú mọ́sálásí ànábì ò nídìí òdì fún òfò pé mọ́sáfẹ́ débi sàárè rẹ̀ wà rárá ẹni ìdí ọwà máa sálámà sí ni wọ́n mú sálámà wà bá mi. ṣùgbọ́n sẹ́wọ̀n pé ọkẹ̀ ká gbà ní pé àpò ní ìsìnwá lọ kódà àwọn alálàájì torí ìlàfẹ́ ọkọ̀ máa ń kó lọ Mádínà tẹ́wọ́n mẹ́mọ̀ ní àti ìdè Mádínà chairman ní nígbà tó ń gbọ́ kí ó yé àkọ́kọ́ tó ń ti dé Mádínà báyìí ìyókù tó bá ti ń bọ̀ òun ọgbà Mákà lọ láti Riyadh tó máa ti ṣe ájì àbí umrah tán òun lọ Riyadh wọn padà nù kò sí tọ́ka ń pa Mádínà torí nígbà tó ń wulẹ̀ wà ní Riyadh òun fásitì àtúnà lẹ́sà nàbí nígbà tó ń wà ní Mákà òun fásitì àtúnà ó wà Nàìjíríà òun fásitì àtúnà lẹ́sì Mádínà ò sí inú orígun kí la ibo la ti lọ. òun ni pé ìyá wa Aisha kì í ṣe pé a lọ gbé Mákà so ìyá wa Aisha lọ sí ájì àti umrah ni wọ́n lọ ṣe hajj so àwọn àmọ́kàwé padà sí Mádínà sẹ́mọ̀ páwọn ó sì nílé ń bẹ ilé Abubakar wà ń bẹ so àwọn Tọ́lẹ́hà àti Zubair ibn Awwam àwọn agbáyọ̀dá lọ́wọ́ Àlì lẹ́yìn bá wọn sì báyà kàn pé a fẹ́ lọ sí umrah wọ́n wò pé Aisha ò tí kó Mákà táwọn bá ti lọ bá wọn tọ́láwọn náà ti lọ sí àkọmọ sọ́njẹjọ pé àwọn méjèèjì ti lọ bá ní pé kí á wà àwọn tọ́pàá Usmanu jáde Àlì ní kèé tásìkò èèyàn mélòó lẹ́fẹ́ máa sà ní ìsìn síbi láti yíwọ́ ara wẹ̀ á pààyàn pàkópa ẹ jẹ́ kí gbogbo òlú Islam kí wọ́n fọwọ́ sí pé mọ̀dà mírù káwá jọ máa ṣe àwọn àtàwà gọ́ọ̀nà tàbọ̀ wà ń bẹ̀ àwọn mélòó lẹ́rí inú àwọn ẹni ibi tí wọ́n wà nílùú yìí kálé bá rí wọn sà tán kọ́mọ́ jẹ́ pé àátùn kó kìnní kàtá àátùn máa ní kíní rùn wọ́n láwọn ti gbọ́ àwọn lọ bá yàwó Aisha nígbà wọ́n dé Mákà Aisha wọ́n ti pa Usmanu èmi náà ti gbọ́ báyìí báyìí ní tí ń ṣẹlẹ̀ àwọn Muawiya sọ ní Ṣáàmù pé òun ò ní sọ́pọ́ọ̀tì Ali òun ò ní fún ní báyà àfi kó jẹ pé ọkọ̀ pa àwọn kó mú àwọn tí wọ́n pa Usmanu jáde báyìí kó wá sí hádù fún wọn gẹ́gẹ́ bí torí pé lórí mùsùlùmí ní máa ń ṣe ìdájọ́ ẹ máa wọn kẹ́ o Muawiya ò tí ìgbà Ali lò lórí ó sì ní kó sì dájọ́ ìrùkọ́ gẹ́ẹ̀tì àárín torí pé ọ̀rọ̀ àwọn sọ̀hábà ní a gbọ́dọ̀ fẹnu àpọ́nlé sọ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ àwọn àfáà jẹ́ kó yé wa pé àti Tọ́lẹ́hà àti Zubair ibn Awwam àti Muawiya ni o èyí tí lọ bí ìjà Muawiya àti Ali o Aisha lọ̀rọ̀ sí nǹkan báyìí Muawiya ìdásíjà o kì í dásíjà rárá o ṣùgbọ́n mo kọ́kọ́ kó àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn papọ̀ ṣẹ́ra àwọn mẹ́tẹ̀ẹ̀ta mujtahidun wọ́n gbìyànjú pé àwọn orúkú bó sì yẹ kó rí nì ṣùgbọ́n mistake wà lọ́dọ̀ wọn inú ṣẹ̀ríà Islam ti jẹ́ kó yà gbogbo ẹni tó bá gbìyànjú tó wò pé ẹwò ẹja sí báyìí tó wò pé tó dáa jù lọ tó wá lọ padà já sí mistake Ànábì ní yóò gbaládẹ ẹyọ kan torí kì í ṣe pé rò rẹ̀ ní kó ṣe mistake ìgbìyànjú ni àmọ́ yíwọ́ Ànábì ní ṣùgbọ́n tó bá gbìyànjú lọ́kàn wò pé ẹja sí báyìí tí kí ní ẹ wá lọ bọ́ sí yóò gbaládá méjì yóò gbaládá kó gbìyànjú yóò gbaládá kó correct tí ẹ̀pánà bí òkú ẹni tó ṣe mistake ó ní tó bá gbìyànjú tí kí ní ẹ wá lọ jásásì ṣe láàdá kan ní ọgbà láàdá ìgbìyànjú ẹnìkan ní ọgbà kò sọ pé wọ́n kọ́ ìṣẹ́ mistake ilẹ̀ fún ìrùkọ ẹgẹ́tì àárín ẹjọ́ só yí wa ìdínú táwọn afáàlù súnà fi lórí pé a gbà pé ìgbìyànjú Muawiya ìgbìyànjú Tọ́lẹ́hà ìgbìyànjú Zubair mistake ni wọ́n ṣe ṣùgbọ́n wọ́n gbà láàdá àmọ́ kí correct Ali ló wá pẹ̀lú Ali ló correct kò yé wa inú ẹ̀sẹ̀
torí pé wọn èyí sànà bí Ọlọ́run. So Zubair àti Tọ́lá wọn lọ bá yàwó Aisha radiyallahu anha. Èyí tó kéré jù nù téèyàn lè sọnù téèyàn òfin lórí lọ́rọ̀ àwọn sàbí. Gbà igun méjì eléyìí correct eléyìí ṣe mistake ṣùgbọ́n mistake tó ṣe yọ gbàládá ìyẹn lórí rẹ̀ tó ọba ilé yóò ìbú ẹnìkan tiẹ̀ bọ̀. Torí ká hàn lẹ́dàá ṣe mistake kò sínú pọ́blẹ́mù náà. Professor Khidir Abdulbaki Muhammad ọmọ àbáwọ̀ olùkọ́ àgbà níwò ọmọ àbáwọ̀ Bákí ogun àgbáyé ni wọ́n. Áfíríkà ò tí ìbìrú wọn tẹ́lẹ̀ ká sọ́sọ̀rọ̀ àhàtà ní àsìkò tá lò rẹ̀ nínú kéwò kẹ́nìkan jókòó àgbáyé. Nàìjíríà ò tí produce irú wọn. Ókè wọ́n wá jẹ́ nìkan tó jẹ́ wípé la ilaha illallah ìtẹríba yìí ti pọ̀ jù. Èmi gá tó fi jù ó ti pọ̀ jù. Ó ti pọ̀ jù ní ogun àgbáyé ni wọ́n. Gbogbo ayé ó ti ìtẹríba yẹn ti pọ̀ jù. Tí èèyàn ọba ṣọ́ra èyí ó sì sí látara wọn. Àwọn tí wọ́n rí rú wáyé. Sàmàdé wọ́n tó máa sí kúbẹ́kúbẹ́ bẹ́ẹ̀ ni pé kí ní kí tààlẹ́sì léṣe. Ẹjọ́ ẹjẹ́ ara wọn sí dédé ẹjẹ́ ara wọn sí dédé. Ṣé láwọn ẹ̀dá kan bẹ láyé tó ọba gbọ́ yí pé wọ́n ní wọ́n ń bá lágbájájá wọn kọ́ mọ̀rún lẹ́mìí ẹ̀ pé ọ̀dà bẹ́ẹ̀ ni pé ẹni tí ń bá wọn jà wọn ayé rẹ̀ ti ta. Ṣẹ́ni Wàzírù ọmọ bàbá Bákí mo lè yọ wọ́n lẹ̀ díẹ̀ torí bàbá Wàzírù wọ́n náìsì gan o ṣùgbọ́n àwọn tún tètè máa ń bínú díẹ̀. Ṣẹ́ni gbogbo àwọn àbúrò lẹ́yìn wọn ó ti pọ̀ jù. Wàzírù ní àpọ̀nlé gan mẹ́sìn mi gbọ́ yí o Wàzírù ní ìsìn àwọn òtún ní rárá gbọ́rọ̀ sí dáadáa wọ́n tètè bọ́ta. Ẹni títí ẹ̀ wá pọ̀ jù náà mọ́ bàbá Bákí Dr. Dawudu ni Alibariki. Èmi mo fẹ́ béèrè lọ́wọ́ wọn torí wọn mọ fíkù débi pé mo fẹ́ kí ó lọ́dọ̀ wọn ní o tí n bá wá pé wọ́n ti má rí fídíò wọn kan tí má rí pé nǹkan kan rú mi lójú lọ́rọ̀ tí wọ́n sọ wọn wà ní pé wọ́n tó wá pè padà hánàkúnlá ẹ̀wọ̀n kà wọ́n lọ fún ìbò alẹ́lẹ́ yìí ìfẹ̀jọ́ kẹ́tì yìí ni ẹjọ́ ara ìlẹ́jọ́ láwọn tí wọn ò sì tẹ̀rí èkánná báyìí sífà ló ti pọ̀. Tí a kí Professor Khidir wọ́n bínú tán ní last week lọ́dọ̀ àwọn ará bí tí gbogbo wa ti ń yọ àwọn ẹ̀sọ́ Professor Khidir tá ti ṣe fídíò àgéṣì wọn nígbà kẹ́kẹ́ àwọn tẹ́ ìpọ́n lè wọ́n yẹ̀yẹ́ yín ká ìní wọ́n wá yẹ̀yẹ́ wọn. Professor Khidir wá bínú tán ní máa ń bínú tán last week ọ̀rọ̀ tí wọ́n ra sọ àwọn ẹni ti ta pátápátá torí tí wọ́n bá léèyàn pọ́n yàn nìtàn èyí tí rẹ̀ ń tọ́pọ́n wọn lé tó Professor Khidir. Wọ́n wá ń ṣe lecture lánàá bí tí mo lọ. Àwọn dẹ̀dẹ̀ wá lọ mú ẹnu ẹntẹ́pẹ̀ professor ẹntẹ́pẹ̀ ló gbà àgbáyé kí ló ṣe mistake bí iye tó sì kí ó kà pè. Professor Khidir wọ́n sì jáde lójú ẹsẹ̀. Ọmọ tó sọ wọ́n sì tún fi pé jazakallahu khairan mistake tó láwọn sí àwọn gbà ní mistake Ọlọ́run bá ń san lẹ́san yóò sì jẹ́ kó wúlò fún gbogbo woman. Àfáà wo ló lè ṣe bẹ́ẹ̀? Àfáà àti ẹ ti ṣe millions mistake kò gbà dé sí. Tí ẹgbẹ́ ọba ńlá àfọ́ lẹ́nu ni wọ́n sì tún kọ́ ojú ẹsẹ̀ ìṣúwà pé àwọn èèyàn rí ahọ́n ló gbé wọ́n bí ọ̀rọ̀ yẹn kìí ṣe mistake pé àwọn èdè kan bẹ́ẹ̀ lórí lábátọ́ pé ahọ́n lè gbé èèyàn ó yàtọ̀ sí irú tọ̀dọ̀ tààfà wọn ìntàfà wọn sọ táwọn èèyàn mú jáde àwọn èèyàn kàn mú òkú mu ni kí wọ́n ní wọ́n tú gbogbo wọ́ọ̀dù tó sọ wà láì kò nítumọ̀ ẹfọ̀rọ̀ ànà music ẹfí rẹ̀ ẹkẹ̀ ni wọ́n tú gbogbo wọ́ọ̀dù kí wọ́n máa kà ní line by line kí wọ́n máa tú pé ìtì àṣọ yìí ni èyàn ó kó gbajúbẹ̀ tí wọ́n tú ni pé ó sì àpapọ̀ mọ́ra wọn ṣùgbọ́n ahọ́n gbé èèyàn fẹ́ pé fátí àwọn pé kẹ́sìrọ̀ kátà ó lè sáà ó lè ṣẹlẹ̀ wọ́n tó wá gbà tó bá jẹ́ páwọn ni wọ́n wà náà hùkú kan jáde kìí jẹ́ páwọn ṣe òsè mistake sẹ́ẹ̀rí níbẹ̀ wọ́n wà máa lọ sẹ́yìn ò dín ìjà àfá àwọn kù só ní wọ́n ni mo gbà ní mistake bàbá ní máa dọ́nà bá ní kẹ́ wọn inú wa máa ń tó fún àbátọ̀ lọ́n fún wa mo wà ń bí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ni kìí jẹ́ pé wọ́n sọ fún mi ẹnìkan béèrè kan ní tafsir lọ́wọ́ mahad
bó ṣe wá béèrè ìgbà náà ni àwọn àbáwọ eléyìí ẹni gbọ́ àwọn Alhaji Sakidele wọ́n máa ń ṣe prógámù ní OY lóru nínú Ramadan tí lánàá wọ́n máa ń sponsor ẹ̀dìdẹ̀ musari jẹ́ bàbá wa lábí ọ̀nà gbogbo bàbá náà máa ń wà ń bẹ́ẹ̀ gbàmí náà so inú àwọn tí wọ́n máa dùn ní àbá náà jẹ́ báyẹ̀ máa bọ̀ ẹwà jókòó lẹ́gbẹ̀ẹ́ sí ní ọyìn sẹ́ ẹwà jókòó lẹ́gbẹ̀ẹ́ sí ní ọyìn àwá sí ní ọyìn máa dùn so bàbá máa dùn wá ní ẹni wá béèrè la ilaha illallah mo wà ń tẹ̀ sí ìjọ náà ni ìdádílà wà bàbá wá ní ẹni ó sọ jáde pé sẹ́rí ìbéèrè tí mo fẹ́ béèrè yìí bàbá wo eléyìí wọ́n ní àwọn gbọ́ lórí prógámù òru lónìí wípé nǹkan bàbá ìrántí mọ́sálà yẹn mọ́ bàbá ní ta lọ́lọ́sọ́ wọ́n ní àfáà eléyìí rí ni bàbá ní sáàmọ́dù wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní eléyìí rí ìmọ̀ kàtíà nítọ́sọ ní kẹ́ tẹ̀lé náà àwọn adájọ́ tó kẹ́ méjì ní wọ́n ní ìmọ̀ kàtíà Alhaji eléyìí eré sọmọ tó wà máa dùn. Bàbá Alhaji eléyìí eré wọ́n èé sí ọmọ kí wà máa dùn, wọ́n òjò lọ́dọ̀ wà máa dùn. Tí àkọ́ ọmọ kí ọlọ́mọ kí ó ní ẹ́ta wọ́n ní àtọ́ ìpele yìí eré. Ìmọ̀ kàtíà tí ẹ̀ ní ẹ máa dùn lẹ̀. Sẹ́yìn ò já ìjẹ́ níjọ́ ọmọ sọ̀rọ̀ ẹbí ọdún bíi 3 sẹ́yìn lórí rédíò. Ọ̀rọ̀ tí mo sọ yìí Alhaji eléyìí wá pè mo ṣe ń parí wọ́n ní wọlé àwọn ògbọ́ kí lórúkọ rẹ̀ wọ́n ní àwọn sáàmà lára bàbá àtàwọn àti wọ́n bá jọ ń travel nínú mọ́tò báyìí wọ́n mọ kọ̀rẹ́tì àwọn nǹkan mo ní kò sí tọ́ka tèmi gbọ́ lè mi sọ pé òun ní àwọn máa ń pa àwọn alẹ́gà gíní kàkà kò sí tọ́ka bàbá sóò ti máa kéwù so nígbà odidi professor jáde pé ok mistake tẹni mo ṣe mistake ìkẹ́ ni wọ́n máa bu ìkóyàn táwọn afábalẹ̀ gbọ́n rí professor Kídírù ṣe rí òní kọ̀bá dáa ṣùgbọ́n a ti sọ̀rọ̀ sáwọn sọ pé ń tàà sọ ọ̀dá mọ́ ìyẹn ní tí máa ń kó ìbáyàn àìmọye mẹ́sàlá tí bàbá sọ ní tẹ̀sí mo máa ń wà ń bẹ́ẹ̀ ni ó tẹ́nìkan sọ pé ń tẹ́ sọ lánàá bàbá lé ní lánàá àwa la sọ báyìí ẹnìkan wá gbé tí àfáà rọ̀lẹ́ àná nígbà wa kàtí àwa rí pé ń tàà sọ wọn ò rí bẹ́ẹ̀ torí tí à báyìí tó gbé fún àyín tí à ń sọ ń bẹ́ẹ̀ ni ẹ má lo ń tàà sọ mọ́ lánàá èyí tí ẹ máa lò ní wọ́n tó dáa kọ pé lágbájá ló wá gbé tí à fún mi o àwọn junior mi bẹ sọ̀rọ̀. Ibi tẹ́ ẹ mọ̀ ìlú gbogbo àkọ́kọ́ àbòsí sí ìsìláàmù ní ká mú kú o. Àbòsí ìsára rẹ̀ mọ́ bàbá dáadáa ni wọ́n. Bàbá wo kẹrẹ́ mi máa ń lọ tẹ̀sí ni wọn. Ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni mo máa ń lọ tí bàbá máa dùn kọ̀ọ̀kan mọ̀ tí wọ́n máa ń lọ jù. Bàbá máa dùn sí tí wọ́n ní 2 to 4. Bàbá wa lókè àrẹ kí wọ́n tó di máa wọ́n ti 1 4 to 6. Àwọn kan wá fẹ́ dá wàhálà alẹ́ láàrin àwọn méjèèjì àfáà àwọn méjèèjì àgbà ó. Ìbéèrè tí wọ́n bá wá béèrè ní máa dùn, wọ́n tún wá béèrè ní òkè àrẹ. Bàbá wa fúra sí bàbá àdá béèrè kankan mọ́. Bàbá òkè àrẹ, wọ́n èdè máa mú bà náà kí wọ́n má bàa dáadáa lẹ̀. Wá wo bá wa ṣe ń ṣe lónìí, àbòsí káyọ̀ kó bẹ̀. So kọ́lọ̀ ń kọ́ sànú wa. So tá a bá sọ pé ibi tí mo ti lọ ni pé tá a bá sọ pé ìgbìyànjú Muawiya mistake ni, ìgbìyànjú Tọ́lẹ́hàn mistake ni, ìyẹn ọ̀já ránkì wọn tọ́lá nàbí rẹ̀ ń bá gbìyànjú tí èsè fẹ́ẹ́nu ló lò tó bá gbìyànjú tó bá ṣe mistake ládàkà ní ọgbà. So wọn ọ̀gbẹ̀sẹ̀ ìgbìyànjú ni tọ́rọ ọmọ nìyẹn ni ohun ìsànàbí Ọlọ́run. Àwọn ànàbí Ọlọ́run nìkan ni wọn ò ní ṣe mistake. Kọ́mọ́ bá pa iṣẹ́ tí ìjọ ọ̀dẹ̀dì ní wọ́n ṣe mistake ni pé mọ̀lẹ́kọ̀ wà gáìdì wọn. Níbi iṣẹ́ tó bá jẹ mọ́ iṣẹ́ ẹ̀tọ́ náà ṣùgbọ́n bí ọ̀rọ̀ ilé ayé wọn a máa ṣe mistake ẹ̀tọ́ mọ̀ wípé yé àwọn ànábí Ọlọ́run tó lè ṣe mistake níbi ọ̀rọ̀ tí èsì ọ̀rọ̀ ẹ̀sìn àkọ́wá ní rí bẹ́ẹ̀ ànábí ọmọ bèèrè pé ẹdúró ẹ̀yìn sàbí Salimanu ní ànábí ibi tó ní adúró sí Ọlọ́run ní adúró bẹ́ẹ̀ àbí wọ́n lóru bẹ́ẹ̀ ànábí ní mọ̀kà òkú ibi tó ànábí ní tèmi wò pẹ̀lú ẹ̀kọ́ ogun ni pé tá a bá dún bí ọ̀tọ̀ pa wá ó ní kì í sọ Ọlọ́run lọ sọ ebi mọ́ kàrò pé ká dúró bẹ́ẹ̀ gbogbo láàrò pé ká dúró sí náà ẹ jẹ́ káwọ́ fi omi sí ẹ̀yìn aláfẹ́bọ̀tà ajagun omi sí wà wájú káwọ́ fi omi sẹ́yìn káwọ́ wà kọ́ jẹ́ pé àwọn ọmọ ní bùkátà sómi
inú yàtá àbìjẹ wọn ni pé ọ̀nà omi ó dènà sí wọn, òun gbẹ́gẹ́ yóò ti máa gbẹ́ wọn kú. Ànábì sì tẹ̀lé. Ànábì ní káwọn obìnrin lọ fárí lásìkò hajj, wọn ò fárí lásìkò umra. Àwọn lárúbá pọ́nrún wọn lé gan, wọn ò fárí. Ẹ fárí nígbà tí ṣe báyìí. Ànábì wọnú ilé ọwọ́nú tẹ́ǹtì ẹ̀ lọ. Umu Salama ní kí ló dé tó ju ẹ lé. Ó ní àwọn fárí wọ́n sì ń mú òsì fárí. Tí wọ́n gẹ́gẹ́ ti fà. Ìwọ bọ́ta, ìwọ ti bléèdì bọ̀. Síbí irú kan náà níjọ bẹ lórí nígbà bá díwọ̀ tó ti bléèdì bọ̀, wọn ò ní sọ̀rọ̀. Ànábì bá bọ́ta ní bá ń fa, bí kálukú náà sí mú bléèdì ní bá ń fa. Ta ló mú mọ̀ràn wá? Obìnrin. So, káńbà fi lọ jìnà. Tọ́lẹ́ àti Zubairu wọ́n sọ fún ìyàwó Aisha báyìí ní tí ìṣẹ̀lẹ̀. Ìyàwó Aisha ni wọ́n ní kí lẹ wá fẹ́? Wọ́n ní ìwọ ló lè jáde tó o bá lọ bá Alì báyìí, ṣùgbọ́n má ti ìjà lọ ọ̀dọ̀ Alì. Basira àwọn èèyàn ti wà bẹ́ẹ̀ tí ń gbára tààlẹ̀ jẹ́ akọ́ máa gba Basira lọ, torí pé gọ́ọ̀nà Usman wà ní Basira tọ́yìn ẹ̀bẹ̀ wọ́n dẹ̀ ti gbọ́ kú Usman. Àwọn aráàlú báyìí náà ti gbọ́ Aisha ní ọya ẹ̀já lọ, ìyẹn lọ fa tí a fi kọ́kọ́ gba Basira lọ. Ká pẹ̀tù sáwọn eléyìn ọ̀nà kí gbogbo owó jọ máa lọ ká lọ bá Ali. Àwọn èèyàn sọ fún Ali pé Tọ́lẹ́ àti Zubair àti Aisha wọ́n ti lọ Basira o láti wá sọ̀rọ̀ lórí pé kọ́ wá wọn tó pa Usmanu jáde. Tọ́lẹ́ àṣíbá ọ̀dọ̀ mi náà ti gbà yọ̀ǹda àti Zubair ọ̀dà Ali náà káwọn èèyàn jọ níjọ́ náà èèyàn 1000 ní ẹ̀tẹ̀ láti láti Madina. Hasan ọmọ Ali ọwà fàálì padà àti ẹnìkan náà sọ àbá yìí ìrántí orúkọ rẹ̀ mọ́ ọfà Ali padà pé Ali mú lọ́nà tó ọba ilé jáde kó Mẹ́dínà pẹ̀ládúrú àwọn tó ń kó lọ ẹ̀ khilafa ìdarí Islam ó lè má padà sínú Mẹ́dínà ìmọ̀ sọfẹ́ ní jákọ́lọ́mọ́ bára wa jagun ní Ali ní ogun bí igbó. Wọ́n ní Tọ́lẹ́há àti Zubair àti Aisha wọ́n ti wà ń Basra lórí ọ̀rọ̀ pé ọ̀rọ̀ ta ló pa Usmanu, ta ni ó pa Usmanu. Ẹjẹ́ mi náà káwọn tèmi lọ́wọ́ ká lọ́jọ́ jókòó ká yẹjú ọ̀rọ̀. Kí ló gbà lérò? Ó ní wallahi ìgbà nǹkankan lérò ju Islam lọ. Ṣé bá tó ṣe náà wọ́n ń wá tá a bá jọ sọ yìí tí wọ́n fẹ́ kí n ṣe kájọ sọ kò ní dá kí n dúró kún wọ́n wá máa gbọ́ yóò ní ìtumọ̀ mi o. Ìyẹn ni a lè fi convince àwọn èèyàn in tó sì wà lẹ́nu Ali nù Islam. Nígbà àwọn adé Basira Ali wá ní òkè ìwọ ẹnìkan ń bẹ àwọn àfáà onítà wọ́n jẹ́ kó yá pé kìí ṣe lọ jókòó pẹ̀lú wọn. Orí Aisha ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Àwọn àfáà ní kọ̀ọ̀kọ́ yẹn ọgbọ́n lẹ́yìn gan ó sì mọ ìdájọ́ Islam ọmọ fíkíù. Ẹ máa wo nǹkan kò sí kéwú lọ́dọ̀ Ànábì ọ̀dọ̀ àwọn tánàbí kọ́ ni ló ti kéwú. Ànábì sì sọ̀rọ̀ kan tánàbí sọ wọn sàbí tí a ń kéwú wájú rẹ̀ pé báyìí wà ní ìjẹ́ bá gbọ́ lẹ́nu mi ẹlọ́mọ sọ fẹ́nu mi o yóò wà gbọ́ yín jẹ́ yín tẹ́ gbọ́ lẹ́nu mi gan lọ. Ẹ wo bí èèmọ̀ ọ̀rọ̀ wà tíjà ti ń kọ́ yàn tó sọ fún equations òbí wọ́ọ̀dù pé ó sì find the x ní tàbí tó kọ́ ní kẹ́kẹ́ mẹ́jọ ló mathematics torí mo hate ẹ̀. Òun kò tún gé ní kẹ́míkèmí kan wà explain lọ báyìí o. Ọlọ́run ni wọ́n kàn fi sọ́mọ nínú ọpọlọ kì í ṣe pé ọmọ ṣe Yorùbá burú. Àwọn ọ̀gá tí wọ́n máa ń ṣe ìwàyà tí wọ́n máa ń ṣe mẹkáníìkì wọ́n máa ń pa action máwọn ọmọ lá. Mo lọ sí mọ́tò níbi ìkánjọ́ kan lẹ́ni ẹ wá ní kí n máa ṣe dọ́gbọ́n pé ọmọ ṣe lágbájá pé ó gúdù jọ̀gá rẹ̀ lọ. Pé ìsì nǹkan ṣe lọ lè kókò tí ọdún sọ́ọ̀bù kì í pẹ́ bó ti pọ̀ Ọlọ́run á fún lẹ́bùn. Ọ̀gá wa máa ń sọ káàkiri yóò lùkọ́ lọ́kọ́ sọ orí ẹ̀kúrú ni ọgbà kó sùpàmọ́ mi lọ́dí. Kò tí ì fìrí ìṣẹ́ ọ̀sẹ̀ dẹ̀rọ sọ́ọ̀bù Ọlọ́run wá jí kí ó pọ́ sẹ́yẹ yé. Kọ̀ọ̀kọ́ yìí lọ́wọ́ lọ wọ́n láwọn èèyàn wà bí tí ọ̀rọ̀ Usmanu tó ti ń lò. Àwọn tọ́lẹ̀ sì wà bá mi. Mo sì lérò pé tí n bá kọ́kọ́ pẹ́ tí wọ́n bí kájọ lọ bá lè kájókòó kájọ sọ̀rọ̀. Ìsìláàmù ni mo gbà lérò. Tọ́lẹ̀ àti Zubair kí ló mẹ́yìn méjèèjì wà bí
wọ́n ní àwọn lọ gbá Aisha a rí pé ìyá gbogbo wa ni tí ọba ṣáájú tí gbogbo ọba tẹ̀lé a máa rí ọwọ́ ànábì lára rẹ̀ láti lọ bá lè jókòó. àwọn ti bá lè sọ̀rọ̀ pé kó tẹ̀wọ́ àtọ́pọ̀ Usman ẹni wa ní ọ̀dà ẹ jẹ́ kí n sọ fún nǹkan fún yín. ìntẹ́ ń bu alì sí tẹ́ ń wò gbogbo yẹ ká lè òsì nílùú bá ṣíra tá a wà yìí ṣe mọ̀ pé àwọn tí wọ́n ti sáwọ́ ní ìsìlámù yìí wà kọ̀ọ̀kọ́ yẹn ni alì ní ọmọ sọ̀rọ̀ kọ̀ọ̀kọ́ yẹn ni alì ní kọ́ sọ̀rọ̀ nígbà wọ́n sọ̀rọ̀ tán wọ́n ní tó bá dàárọ̀ ọ̀la àwọn ọkọ̀ alì náà wà ń bẹ́ o but kọ̀ọ̀kọ́ yẹn lọ bá wọn jókòó wọ́n ní tó bá dàárọ̀ ọ̀la a máa yanjú ọ̀rọ̀ kájọ jókòó tẹ̀sí ọmọ wọ ibẹ̀ ni wọ́n wá dún wọ́n fẹ́ sinmi ń bẹ̀ lájá yẹn ń gbó mọ́ wọn. ìyàwó Aisha wa ni kílẹ̀ kókò àdúgbò wọn ní Awhab ìyàwó Aisha ni lá adhunnuni illa raji'a ń padà ń lọ mọ́ wọ́n ní kí ló dé Ànábì ti sọ nínú àdéhìsì ni pé ta nínú ẹ̀yin ìyàwó mi tí ó wà lẹ́yìn ìsìláàmù la fẹ́ lọ sí eléyìí ìṣògùn kò sógun ń bẹ̀ o ajá tó ní ògbò ló ti pè ló ìyàwó Aisha wúbẹ̀lẹ̀ mẹ́ta pé lá adhunnuni illa raji'a ẹjẹ́ ń padà wọ́n ní ẹ̀mí tí wọ́n lọ kọ́ Aisha tó padà dá gbó láti kí ẹjá lọ pàdé ara wọn bẹ́ẹ̀ sí ń gbó gbà sí bá sì tó sọ́nì àsáwọn ọkọ̀ Aisha ti ráyàn wá sú pẹ̀lú wa àwọn tìǹà ìbẹ̀dẹ̀ ìdárù lọ àsáwọn ikọ̀ Àlì ti ráyàn wá sú pẹ̀lú wa àwọn mùsùlùmí sì jàmbá àdéhùn ogun sì bẹ̀rẹ̀ náà bí ogun sì bẹ̀rẹ̀ náà ìyàwó Aisha òun kẹ̀kẹ́ lọ́wọ́ orí haúdá ti ẹni wà ṣùgbọ́n wọ́n ní èrò tó pọ̀ lẹ́yìn àwọn sọ̀hábà gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní gáìdì wọ́n gáìdì ìyàwó Aisha àwọn mùsùlùmí tí wọ́n sì sí à wọ́n gáìdì tí ìyàwó Aisha wà gbogbo ẹ ti dàrú mọ́ra wọn kò sẹ́ni ẹ̀ka tó lójú ara wọn ibẹ̀ ni Àlì ti sọ̀rọ̀ ló ti rántí ọ̀rọ̀ Ànábì nígbà tó gbóyẹn ṣẹlẹ̀ wípé ìwọ Àlì láàrin ìwà àti Aisha ìjà ó ṣẹlẹ̀ káyó tó parẹ́ Àlì lémi èmi mú sórí ibú dùnú Ànábì ní ara èso lórí ibú bá ń dá Aisha padà síbi tọ́ka rẹ̀ ó ti balẹ̀ bá ní ṣe rántí ọ̀rọ̀ Àlì ní níbi tí Aisha wà èyí lórí ẹsẹ̀ táwọn ọlọ́kan gbogbo ẹ̀ tí bá ń bẹ́ẹ̀ kílẹ̀ rẹ̀ torí pé tí Aisha ọ̀gbà wó lulẹ̀ ogun ò lè parí toró Aisha lọ̀dá ẹ̀gẹ́ ní olóògùn báyìí ibẹ̀ yẹn lẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ti lọ tọ́lá Nàbí sọ pé ta nínú ẹ̀yọ̀ bí tí ó gun haúdá tí ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àtọ̀tọ̀ àtòsí wọ́n kílẹ̀ àwọn èèyàn ẹkún ẹ̀sìn yẹn gẹ́gẹ́ wọ́n gún ẹ̀sìn wó lulẹ̀ gbà káàtì yẹn náà wó tí ẹ mọ̀ pé eégún ti dàpọ̀ mẹ́ran ẹran ti dàpọ̀ mẹ́ eégún àtẹ̀ntọ́ láníyàn dáadáa àtẹ̀tí ò láníyàn dáadáa wọ́n fẹ́ rọ́pò haúdá jìyẹ Aisha Àlì ọ̀pàlùwò ní pé kálukú ọ̀nà dárí òkè ẹni kankan ọgbọ́dọ̀ fi kankan ṣe Aisha látàmà súnrà bí sóyìn ẹ má fi kankan ṣe Aisha fa innaha zawjatu nabiyyikum fi dunya wal akhirah ìyàwó Ànábì tọ́lọ̀rọ̀ sí láyé àtọ̀run wa innaha ummukum ìyá yínú ẹ̀ tí bá bídá kó fi kankan yẹ so Àlì bọ́ wájú ogun yẹn sẹ́tù ṣùgbọ́n kógun tó sẹ́tù kó tó di wípé Àlì lọ bá Aisha kó lábẹ́ haúdá tọ́wà yẹn kì ní yẹn ti wó lulẹ̀ ó kẹ́ tí ó lọ bá rìwáyà kan wà mú ti ká ti pẹ́ láyé bàtà wà nídàájí ni pé ẹnìkan bẹ́nà àwọn mùnàfíkì yẹn ó wá lọ tọwọ́ bọ abẹ́ haúdá jù yẹn ó fi kan Aisha kẹbọ ya ń ní àbí òbí Aisha wá ní astafula kìí sí mùnàfíkì
Aisha wa ní talent tí ó jóná ayé tí ó jóná tó gbàdì kàmá tí ń fọ́ káyàwó ànàbí. Wọ́n wá ní ọkùnrin yẹn sọ pé máa bá ń dá padà páyín tí ó jóná ayé tí ò ní jóná tàbí kàmá. Aisha wa ní talent tí ó jóná ayé tí ò ní jóná tàbí kàmá tí ń fọ́ káyàwó òun káwọn awọ́ owó àwọn àfọ onítàn ní ìjọ tọkùnrin yẹn jáde láyé wọn jóná ni àti tó bá sẹ́tàlì kàmá náà yọ ọ̀sẹ̀. Wọ́n ń pè nìkan ní Ibn Jarmus inú àwọn olórí búdà ń sọ ẹni òun ló pa Zubair ibn Awwam. Ibn Jarmus òun ló pa Zubair ibn Awwam. Ìdà tí Zubair wá mọ́ wá gba ìdà yẹn lọ́wọ́ Zubair nígbà tó kó Zubair pa Zubair ibn Awwam. Ó wá mú ìdà Zubair ní wọ́n lọ fi wájú Ali báyìí ìdà Zubair ni Ali wá gba ìdà Ali wá fọ́ra báyìí Ali ní ìdà tí ó ń pa àwọn kèfèrí wájú ànàbí. Ìdà Zubairu tí ń protect ànàbí kò níbi aburú jẹ́ wọ́n fọ́n ròdù náà wárákùnrin. Zubairu tó patínú ẹ̀ ń dùn. Zubairu tó patínú rẹ̀ ń dùn. Ànàbí sọ tí mo fi ti ara mi gbọ́ pé ẹn tọ́lọ ń bá kádàrà kọ́ pa Zubairu láyé ọmọ náà ni. Ali wá lọ bí òkú Zubairu wà, Ali wá ń sọkún ní wọ́n ń fọ́ra Zubairu lójú báyìí wípé ọ wá ń fọ́ra lọ́wọ́ pé àìmọ̀ ìgbà tọwọ́ ẹ̀ ti protect ànàbí kó ń bí aburú ọwọ́ tó jà lóko wúdù ọwọ́ tí nǹkan sí báyìí ní wọ́n ká dáadáa rẹ̀ níbi tí a gbọ́ tọ́lẹ́ á sí torí pé ojú ogun tá à ń sọ ẹ̀ òun náà méjèèjì bá lọ tọ́lẹ́ á tukú náà ọ̀gá ìdílá àti Zubairu ibn Awwam níbi tí a gbọ́ tọ́lẹ́ á sí tó ti ń dára parapa nínú ẹ̀jẹ̀ inú orí arákùnrin kan ti ń kọjá lọ pé níbo nìwọ ará abo nìwọ sára àwọn ọmọlẹ́yìn Àlì ni ọ̀nà àbáwọn tó tẹ̀lé àwọ̀ wá ẹni ẹ̀ láwọn tó tẹ̀lé Àlì wá ni ó nígbà ọwọ́ mi ni pé àmì ni pé mo gbá nílá mi rù mí o ó yíwọ́ ní o ìsìláhù la fẹ́ ṣe o ó yíwọ́ ní o àlàníyàn òkun o kí gbogbo olè bá dá ní o ó sì jáde láyé ẹni ẹ wá lọ bá Àlì gbà tọ́lé á ní fún ọ lọ́wọ́ ìntówí ní kó tó bí láyé aláwò tó jáde láyé tọ́lé á ti kú ọ̀nà kánbẹ̀ ló kú sí o Àlì wá bú ẹkún Àlì ní kò tọrọ mọ lọ́rọ̀ ànàbí sọ tí mo fi ti ara mi gbọ́ pé Ọlọ́run ò ní jẹ́ kí tọ́lé ọwọ́ àlìjẹ náà tí ọba ilé gbà wá ní lọ́tọ̀ ọba di àmírù tí ọba gbọ́ ọ̀la mi irú rẹ̀ ká wà àlìjẹ náà ó sì ló ń gbà ó tó lójú òkúta ó tún gbà sáwọn táwọn fẹ́ torí wọn sórí ibú nù àwọn táwọn fẹ́ máa dájọ́ wọn nù. Àlì wá ní gbogbo ẹni tó kú lójú ogun ìpátá ẹ bá ń kún àjò ọwá kún àjò Àlì lọ wá kírun sí àlá wọ́n mọ̀ yìí pé igun méjèèjì kì àwọn ìsọ́ta mùsùlùmí ni torí ayàtọ̀ lọ́sọ pé wà ń tọ́ ìfàtàánì mínà lè mú mìíní na kò tátàlù Ọlọ́run ní àti gòkè nínú mùmìnì àti gòkè jì tí àìgbọ́ra ẹni yé tó bá ṣẹlẹ̀ tí a ń bára wọn jà ọmọ ẹ̀yà sì ni wọ́n ẹ ṣàtúnṣe Àlì kírun sí àlá tálì bá rí ẹni kèfèrí báwọn ṣí àṣẹ rí wọn ní kèfèrí ṣe yóò kírun sí kèfèrí lá Àlì ló kírun sí ogun ọlá àti tọ́lá àti Zubairu Àlì ló kírun sí àlá èèyàn sì ní kéèyàn kírun sí kèfèrí lá torí gbogbo ìtàbùkù táwọn ṣí àwọn máa sọ ìtàbùkù ni ìyẹn bá Àlì wá lọ bá Aisha kí ló dé kí ló ṣẹlẹ̀ Aisha ni báyìí ní tọ́lá àti Zubairu sọ síbi ń ta wá fún lẹ́nu àwọn náà kó lẹ̀ mí èèyàn rẹ̀ wú ìbànújẹ́ tó lè yéèyàn ò ní sọ́ọ̀tù Àlì ní ìbànújẹ́ ńlá ìwọ̀lọ̀ wọn lọ nìkan ní màá kégbà jáde rẹ̀ wá torí wọn nìkan lọ́mọ tí ń bẹ láníyàn wa ayé ó sórí ibú látàrí aláì àṣìtẹ́kì òjàrí wà kújàrí ọ̀dọ̀ lọ nìkan ní kégbà jáde lọ báyìí tọ́lọ́ lọ nìkan lọ́mọ tí yàrá máa kàtà sórí ibú lẹ́yìn ìgbà náà Àlì ní Aisha sára rẹ̀ ti balẹ̀ ìwọ Muhammadu bin Abubakar èèyàn àbúrò ìyáwá
Aisha tọ́jọ́ mọ̀ Bakri wá tẹ̀lé Aisha kẹ́mọ̀ gbàbẹ̀ lọ sí Maka láti Maka kó sì dé Madina padà gẹ́gẹ́ bí maharamu rẹ̀. So Ali sì kó ẹ̀bùn tọ́rọ tẹ̀lé ọ̀rọ̀ ànàbì tánàbì sọ pé kò sí nítorí ní kíjà yẹn ọmọ ṣẹlẹ̀ ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ Ali in tí ọba àti Aisha ni pé bá ń dá padà síbi tí ẹ̀mí rẹ̀ ó ti balẹ̀. Ali ṣe bẹ́ẹ̀ ẹ wọ̀rọ̀ ànàbì sọ pé kádàrá yẹn ó ṣẹlẹ̀ ṣùgbọ́n tó bá ti ṣẹlẹ̀ bá ń dá Aisha padà. Ìyàwó Aisha tó fi jáde láyé inú ilé ló dúró sí tí máa ń sunkún ìbànújẹ́ pé sí mi mo wá dé tó jáde ní wọ́n ń ká àyà wà kọ́rùnà fi buyutikunna wala tabarrujna tabarrujal jahiliyyati al-ula àyà náà sókè àzá tó lọ ní ẹ̀yìn obìn ẹ máa fìdí mọ́lẹ̀ ni. Ìyàwó Aisha ọ̀dà sí kankan máa àtàtù mú fìyàt tó fi jáde lẹ́yìn tí ń tọrọ sí fà lórí kádà àtànàbí sọ pé yọ ń ṣẹlẹ̀ tí ó dẹ̀pẹ́ ní kankan wọn lọ́mọ náà. Kọ̀pẹ́ ní kankan wọn lọ́mọ náà. Sẹ́mà ọ̀rọ̀ yẹn ọ̀tà sí ọmọ tó parí institution by university ni. Kí lẹ bá wá? Ẹ kò sí sábà fọ́sẹ̀ kankan. So ní ilà tí bẹ́yìn ìbìlẹ̀ ti parí pépà sáà ní kẹ́ máa wá kíláàsì ní ẹ̀wùlẹ̀ lọ wọn ọba àwọn gẹ́gẹ́ ní school wọ́n kàn ṣe wọ́n gbé kíní oríṣiríṣi lọ́wọ́ kí fi ṣe wá ní ìwọ́n mọ́ tó lídì kíní ìwá first class náà lọ wà ìwọ́ ẹ̀ first class náà wà ìwọ́ ẹ̀ first class lọ wà. So eléyìí ò tó tẹ́wà máa ṣe rádìí sí ẹ bá kọrí ilé àwa la sọ pé close school mọ̀ ní ká sọ pé sọ́yẹ́kẹ́ wá já flower school torí pa àmọ̀sẹ̀ kẹ́kọ́ so all affect the result wọn peaceful ní àpè náà gbogbo táwọn sàábí ṣe ń bẹ́ẹ̀ sí bára wọn jàbẹ́ yìí ṣe kẹ́kọ́ wọn ò sí tó mú ọkọ̀ Islam ní tó ọmọ nìyẹn lè ṣe gẹ́gẹ́ bí ọmọ nìyẹn tó gbé òrìṣà bí tó ká sọ̀rọ̀ ní kèfèrí pé sílágbájá ò sí báyìí ibẹ̀ ló ti wá tú jáde tán pátápátá ṣé mọ̀ pé àwọn kan ti mú Usmanu tí mo ṣàlàyé bá ní tẹ̀lúgbà bíi mẹ́rin kan sẹ́yìn tí wọ́n ní Usmanu ọdẹ́sẹ̀ ó sì kọ́ ó sì rí ibi ọ̀rọ̀ á sọ̀yàn ní kèfèrí ibi ó ti wá nù pé ọ̀gbárù rí tá a sọ káfíìr ẹwọ́n tó ṣe kí ní kàbá káfíìr kókó jìnà sáàmì lẹ́nu ní ìsinmi má stampu yẹn ti pọ̀ gan ibi tó ti bẹ̀rẹ̀ gan ní àti kọ́kọ́ mú wádìí ẹ̀jẹun àwọn kẹ́kẹ́kẹ́ tí ò ní àti Ali ibn Abi Talib radiyallahu anhu ṣẹwárí gẹ́gẹ́ bí mùsùlùmí àfóòlórin kakọrin gẹ́gẹ́ bí mùsùlùmí ó ní inni raditu aliyya lalihuda alama ilé ìkálukú wákàtí mọ́wọ́ àfáàfẹ́ sọ̀rọ̀ ó lè mi tẹ́ẹ̀rí tí mò ń sọ̀rọ̀ yìí o èmi yọ́nú sí Ali mo gbà lásáájú mi mo gbà náà àwọn sàbí ànàbí kí n sì gbá nìbá wọn pé aṣáájú mi ni ọ̀nà mọ̀ ni ìtọ́ dáa ni kí mùsùlùmí ó sọ bẹ́ẹ̀. Fàmádì ìjọ ti bá sọ ìgbàlígbà. Wọ́n ti sẹ́wá ní mo sì yọ́nú sáàlì tí mo mọ̀ lásáájú mi bẹ́ẹ̀ náà mo sì yọ́nú sí Abubakar Siddiq tó wà àtànàbí jọ wà nínú kòtò mo yọ́nú sí ó di méjì. Ìní ìrọ̀bí ìjọba àbísí ọ̀ṣìwọ̀dà òun. Ó ní bákan náà mo tún yọ́nú sí máa ń ṣe bẹ́ẹ̀ dáadáa tí wọ́n máa pera wọn ní bàbá akíní kan tí ó sì bímọ tí ò ní sọ ní wọ́n dàbí pé Abu Darda gan òbí máa kẹtí ń jẹ́ Darda tí wọ́n sì máa pè bẹ́ẹ̀ wọ́n náà lè ṣe bẹ́ẹ̀ ó ní máa pè ní Abu Khalid ó sì bímọ alákọ̀ọ́kọ́ ọ̀sán Abdullahi ó bímọ ẹlẹ́ẹ̀kejì ọ̀sán Shakiru ó bímọ ẹlẹ́ẹ̀kẹta ọ̀sán Sulaiman ní à ó sì ní Abu Khalid ní kẹ́ máa pè bẹ́ẹ̀ à ń gbọ́ lẹ́tọ̀ọ́ wá bí Khalid ọlọ́wọ́ là ní kí a máa bí sí ń bọ̀. Afẹ́wà ní èmi tí mò ń sọ̀rọ̀ yóò ìyọnú sí bí a ṣe pa Usman o ẹwọ owó fi gbé ọ̀rọ̀ wá èmi mùsùlùmí kẹ́kọ̀ọ́ ọgbọ́dọ̀ yọnú sí bí a ṣe pé èmi yọnú sí bí a ṣe pa Usman o Ìkúndàdá lọ́mọ àmì ìlà ìta wá fi parí ọ̀rọ̀ nínú tó lè fi ṣàtẹ̀gùn lọ́ọ̀dọ̀ náà
tọ́nà bá di mọ́ pátápátá òun ni sí olóore rẹ̀ àfa wa fẹ́ parí orin ọ wá fẹ́ fi ṣẹ́ nínú sí olóore ní kéèyàn ò nífẹ̀ẹ́ tọ́lọ ní kéèyàn ò nífẹ̀ẹ́ tó bá nífẹ̀ẹ́ àwọn sàbí náà tí Ọlọ́run ní kó o nífẹ̀ẹ́ ló nífẹ̀ẹ́ ọ̀ ọ wá ní ìwọ Ọlọ́run tó bá jẹ pé lóòótọ́ lèmi tí mò ń sọ̀rọ̀ ẹ̀ tó bá jẹ pé bó ṣe lọ́dọ̀ ọwọ́ Ọlọ́run tó fi dénú ẹ̀mí mi pé nífẹ̀ẹ́ àwọn sàbẹ̀ yìí nítorí nǹkan kan ju pé torí ìwọ Ọlọ́run. ìdájí ní kàfà tí kò ní ìrìnà náà. wọ́n jẹ́ pé mo nílò àwọn sàbẹ̀ kí lẹ́ kó ògbó fún mi kó ògbé ẹ̀kan fún mi ṣùgbọ́n wọn Ọlọ́run ní ká nífẹ̀ẹ́ wọn mo sì wú sẹ́ni biribi tí a ṣe sínú ẹ̀sìn mo rí pé Ọlọ́run yọ́nú sí àwọn tó wáyé sí mi yọ́nú sí ọwọ́ Ọlọ́run wọn láà pé mo nífẹ̀ẹ́ wọn tòótọ́ tó sì dórí ẹ̀mí mi àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí mo dá kan àti gbogbo sàbí pátá tí mo mọ̀ kí sàbí ànàbí ni tó ẹgbẹ́ lóòótọ́ ni wọ́n Ọlọ́run méje wọ náà wájú rẹ̀. ìlànà ní kàfà tí kò ní ìrìnà náà. ìwọ náà ilé ìbá ti ṣe ṣí àtọ̀ wà láàrin wa máa fi ṣàtẹ̀gùn lọ síwájú ọlọ́pàá ìwọ náà wọlá pé mọ́mọ́ wọlá pé mo ní tẹ́ ìbá ti ṣe ṣí àtúnṣe àbáwá ń bì owó ìtì ẹ̀bọ̀ tó rálì nìkan ló lóò nífẹ̀ẹ́ o sì nífẹ̀ẹ́ àlè ọ̀tá àlè yan pé wọ́n náà wọlá pé mo nífẹ̀ẹ́ àwọn sàbí bí mo ṣe ń gbọ́ náà àwọn inú mi máa ń dùn ìtọ́jú bànújẹ́ ń bẹ̀ ń gbomi lómi jù mi ń bà mí nú jẹ́ pé àwọn èèyàn kan sì ń sórí ikú látara àwọn tí wọ́n Ọlọ́run ti yọ́nú sí ìwọ náà bí ọ̀rọ̀ tèmi náà kù sí bá yanjú ẹ̀ wọlá pé mo nífẹ̀ẹ́ àwọn sàbí ìyàn dáa ẹnu tá a lè fi ṣàtẹ̀gùn ni wọlá pé mo nífẹ̀ẹ́ àwọn sàbí ìsìn nífẹ̀ẹ́ wọn torí nǹkan kan ju pé torí ìwọ Ọlọ́run lọ mọ́jọ́ ọ̀rọ̀ tèmi náà dárú. كنت تعلم wàláhì ẹ máa fi ṣe àtẹ̀gùn níbi tó bá rí pọ́nà dìtá ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀mú wọ ẹ̀mí ẹ̀ ń tòótọ́ sóò ní kínníkínní sóò máa gbọ́tà kó o ti máa fi ọkà sí pé bẹ́lẹ̀ ìgbésẹ̀ wá sí báyìí tó o bá nílò ẹ̀ ń tòótọ́ wàláhì náà kàlí ajẹ́bí Kùránì toró lórí ibú ni dá kò sí ti ń dájẹ́ bí dá ajẹ́bí Kùránì náà kàlí ajẹ́bí Kùránì gbogbo àwọn kọ́ ọmọ sọ pé wọ́n náà àwọn sàbí tí mo nífẹ̀ẹ́ yanjú ọ̀rọ̀ mi kọ́nà kọ́ yanjú ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa la hawla wala quwwata illa billahi al-azim. Ẹgbẹ́yàn. Adúgbò ẹ̀dá pẹ̀ fún àṣẹ̀jú mẹ́ta. Torí pé bàbá alága ó fún àwọn ọ̀fẹ́tì wà lọ́rọ̀ wà. Èmi kọ́ ni màá ọ̀fẹ́tì wọ́n náà ló ọ̀fẹ́tì. Ṣẹ́rí tí wọ́n bá ń sọ àwọn nǹkan báyìí. Nínú tèmi kórìíra láyé ìtàjẹ́ kan, èèmọ̀ tán. Mi ìfẹ́ máa ní o. Bí mo ṣe máa báìbù níwọ̀n bá tí Ọlọ́run ní ìmọ̀ èmi yìí ká tán bẹ̀. Ìtàn wa sọ̀rọ̀ ó mà. Bí ìbá ṣe kórí èèyàn bá pé dáadáa. Ẹ gbogbo ohun tí ń sọ yìí láìwòwe. Kò é ṣe pé bí bá ń wòwe kéèyàn lè sí. Yóò wá máa sorúkọ ọmọ lọ́kọ̀ọ̀kan tí a bá fẹ́ tẹ́sítì mo ní ìsìnbá gbòdo. Ẹni kí n dáàpọ̀ àwọn sàbí bíi 20 kí n lè mà tán. Ọlọ́run ní jẹ́lẹ̀ akáyìí náà bàjẹ́. Ọlọ́run dẹ̀ ṣàánú délẹ̀. Ní ìṣẹ́jú kan wá fẹ́ mẹ́kọ̀ọ́ kan jáde bẹ̀. Ká má máa bí lórí èèyàn kankan. Wàláhì èèyàn máa bọ̀ lẹ́yìn èèyàn tí ó jọ̀gá rẹ̀ lọ. Ifẹ̀ ni mo ti rí ẹ̀tàmpù yìí máàsì tó fi ṣe ẹ̀tàmpù yẹn gan ni. Ọmọ wa kan bẹ́ẹ̀ bóyá Brazil mo ti gbàgbé orúkọ ọmọ yẹn. Ọmọ yẹn mọ máàsì dáadáa. Ọwọ́ àmà débi pé tí wàhálà bá wá dé nínú kíláàsì. Lẹ́kítọ́rà gangan wà lọ jókòó sẹ́yìn yóò wà ní Abrahaman takeover lọ́mọ́ bá takeover kíláàsì. Ní ọba máa kọ́ wọn nínú wọn bá máa dùn. Ọlọ́run lọ́wọ́ a máa yẹ ní ọ̀tara ọmọ ní mùsùlùmí torí wọ́n wá sọmọ ní HOD head of department wọ́n wá ń kó àwọn èèyàn kí ni wọ́n fẹ́ fà jáde bẹ̀ ni pé ẹni tí ń bọ̀ lẹ́yìn wa lè jù wá lọ Ọlọ́run ní máa kádàrà bẹ́ẹ̀ ká má kórìíre èèyàn. Adúgbò Ọlọ́run màá sì dá microphone padà sọ́dọ̀ wọn torí pé ọ̀rọ̀ ìdí nǹkan láàrin ìṣẹ́jú méjì wọ́n ṣàlàyé fún un pé tán pé fún ayẹ ó ṣe pàtàkì ṣùgbọ́n àsìkò tá a fẹ́ pín nígbà tí wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́ tó rọrùn tán sọ̀rọ̀ lọ́wọ́ yẹn ọ̀rọ̀ tó serious gan tó yẹ ká mọ̀ ni wàláhì ilẹ̀ àti ìtàwọn ọ̀tàn yẹn tí wọ́n ń sọ fún wa yẹn yóò tún jẹ́ kí a mọ ẹ̀sìn wa sí dáadáa tó olóbi jẹ́ pé tìjẹ́ mẹ́jọ náà ẹ̀jẹ̀ á gbọ́ délẹ̀ torí pé tí ìbá ṣe fi ṣe ìrọ̀rọ̀ Muawiya ni wọ́n bá wa sọ ní ìjọ mẹ́jọ tó gbọ́dọ̀ kó sànà wa wọ́n kàn ní kébí kan ṣàdúrà mo ti ẹ̀fẹ̀ ká mọ̀rọ̀ àwọn sàbí gan mọ́ tó dáa ní lè gbára wọn bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ ká mọ ọ̀rọ̀ àwọn sàbí mọ́. ẹ bá ti mọ ẹ ní gbára ta fẹ́ sìn mọ́. èèyàn ò ní lè gbára ta fẹ́ sìn gbogbo àwọn tí wọ́n jẹ́ pé wọ́n kú torí ẹ̀sìn. so abẹ́ náà fún yín Ọlọ́run kọ́ wọlé àbí tí a ti dé ètò jẹ́lẹ̀ mọ́ Ọlọ́run kó jẹ́ kó kárí ẹ̀rẹ̀ kọ̀ọ̀kan wa. tẹ́ ẹ̀ bá jẹ́ mùsùlùmí
tí ò bá mọ́ tọrọ pé kóun lọ sí hajj kì í ṣara wa, torí wípé lílọ téèyàn bá lọ bẹ̀ èyàn ó tún lékún lẹ́sìsì kéèyàn máa tọrọ pé kéèyàn lọ sí hajj ó dáa púpọ̀. So abẹ́lọ́n fún yín ọlọ́run kó ṣe rí lóbi fẹ́ nìkan kan wa gbogbo nǹkan tí ó ń pa ènìyàn kan wa láyà Abbas Ibrahim Sulaiman ẹ̀sán òkè tí wọ́n ti mọ́ra ti hajj ní ilẹ̀ àjọ lọ pẹ̀lú rọrùn. So abẹ́lọ́n fún gbogbo ayé tó ti lọ ọlọ́run mọ́jẹ̀kọ́rọ̀ owó dàrú láéláé. Adẹ̀bẹ́lọ́n fún àwọn ọ̀gá wa bẹ̀rẹ̀ látòdì bàbá wa ìdáàbòlé sanni kọ́nà kó wọlá pé wọn ò fẹ̀sìn jẹun tóbi dóòlù bàbá dọ́kítà òdílé àwọn alága pé ọlọ́run ni wọ́n bá nájà wọn ìdí ẹ̀wọ̀ tẹ́nì kankan bá sọ nípa wọn wípé wọ́n fèsì ọlọ́run lọ ọlọ́run wá tó wọn ọlọ́run mọ́ pa lẹ́yìn wọn láéláé gbogbo ìbéèrè ní kọ̀ọ̀kan ọlọ́run kò fi lé wa lọ́wọ́ ọlọ́run kò wọ́n láti tóbi ẹ̀ áàjì tó ń bọ̀ ìkò tí ilé ti fẹ́ ní kọ̀ọ̀kan ẹ lè wò pé wọ́n ti close owó ti tán wọ́n ti sọ pé tọ́lọ́run bá ní owó lọ tọdún yìí wàláhì yóò rọrùn pẹ̀lú àánú ọlọ́run kò ṣe fẹ́ ní kọ̀ọ̀kan gbogbo ẹni tára wọn ò yá ọlọ́run fún ọ lálàáfíà méjì làdúrà ń tà fẹ́ ọlọ́run dé orí bẹ́ẹ̀ ń tà fẹ́ ọlọ́run fi ṣàdánwò fún wa Bismillahil Fatiha. Alhamdulillahi rabbil alamin. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. láàrin ìṣẹ́jú méjì. adúpẹ́ ní ọ̀dọ̀ náà méjì ni ọ̀rọ̀ ẹ̀sìn nísìnyí ẹni tí ó fẹ́ fẹ̀sìn jẹun àtẹni tó fẹ́ ṣe tọ́lọ́ torí tọ́lọ́ ṣe wá rí ẹ̀yìn yẹn wa àwa yìí ya ìsọmọdé mọ́ àbí nígbà tí yẹn bá ti màmá tó ti jìnnà sí 70 sọmọdé ni ọmọ àpèrà rẹ̀ ọlọ́run wá jáwà iná lẹ́yìn ẹ̀yẹn náà ní pé ń táwa ń sí bọ̀ tá a lè sọ ní gbangba tá a lè sọ ní kọ̀rọ̀ mo lè sọ ń gbangba mo lè sọ ń kọ̀rọ̀ pé ń tà ń ṣe ẹ̀dẹ̀ àgàn ọ̀nà wa ń ṣe rìn ó wà là ń ṣe kìí ṣe ń téèyàn ò ní ṣe tí wọ́n sọ pé kí ló dé tó lè ṣe kò sì sọlá ń bẹ àdánwò lọ́wọ́ à ń bẹ ọlọ́run ní ńlá wá pẹ̀lú àdánwò bẹ aláàjì àmàtì àmìkọ́lọ́ máa ń ṣàánú wọn síwájú eléyìí tó ní ọdún mẹ́ẹ̀ẹ́dógún ní sí àwọn DSS pè wọn ní a bá dé ẹni ọba rí wọn lè bí wọn ní a bá dé ní a bá ń sọ wípé alága máa tẹ̀ jẹ́jẹ́ ìgbà táwọn dọ̀rọ̀ DSS fáìlì rẹ̀ ga tó báyìí pẹ̀lú àánú ọlọ́pàá ó sì àrẹ́sì ìgbìmọ̀ dára kàkàrí tẹ́lẹ̀sì náà ní o èyí tí wọ́n ń ṣẹlẹ̀ nídìí ìkan yìí a ní sọ dìjà a sì ní dàdúrú àmọ́ ó ní bẹ́ẹ̀ ṣe gbàǹgbà téèyàn bá sọ máa lè ohun tó ṣẹlẹ̀ ni pé àwọn Baptist nídìí kan àwọn wọn ní church ń bẹ Baptist primary school náà wà ń bẹ wọ́n wá ní àwọn ti gba ìwé kan lọ́dọ̀ ìjọba láti 2004 pé school kan níbẹ̀ káwọn sọ di ara ṣọ́ọ̀ṣì àwọn ìgbà tó wá gbọ́ àwa ń gbọ́ ìgbà tá a wá ń gbọ́ àwọn ìgbésẹ̀ tá a fẹ́ gbé ìgbésẹ̀ pẹ̀tù síjà ìgbésẹ̀ wo tí ì ṣe é gbé torútorú ní ẹ lọ fi wo wọ́n ká mẹ̀tẹ́kùn lẹ́yìn wọ́n kó àwọn ọlọ́pàá náà wọ́n kó wọn síbẹ̀ àwọn sọ́jà káwọn èèyàn ọmọ bá di pé wọ́n ó dìyàn lọ́wọ́ wọ́n sáwó kalẹ̀ ìgbà tá a wá gbọ́ pé wọ́n wọlé ìwé ìjọba fún ti ẹ̀jẹ̀ pé Baptist ni wọ́n sọ tòótọ́ yìí kàn jẹ́ Baptist ni bí Islamic náà ṣe jẹ́ Islamic tí sùmùrà náà jẹ́ bẹ́ẹ̀ táwọn Saudi náà jẹ́ bẹ́ẹ̀ orúkọ wọn kàn fi pa àwọn ẹ̀sìn lé ní ìjọba lórí tíṣà ní sanwó ní tòṣùkù sí àwọn ṣùgbẹ́ tí wọ́n wá tẹ́ olórí alákòóso skul yẹn agbogbo skul wọ́n wá lọ bẹ̀ báwọn fẹ́ tún kankan sí bí a ṣe já kan lẹ̀ náà ni wọn ò jẹ́ wọn orí já wọ́n ní wọn ò ní tún kankan sí wọ́n sáwọlé kalẹ̀ ìgbà wa wọlé kalẹ̀ mo ṣe kọ́mítì àwa gbọ́ ara ṣẹ́ta máa ṣe náà ní wọ́n fi léyìí wọ́n fi màmá fà wá lẹ́sẹ̀ ní gbogbo ara ni wọ́n fà ó yóò wá di Anglican yóò di pé gbogbo ẹ̀mí ní CSD Catholic gbogbo skul wọn lọ mọ̀ síbẹ̀ làbágbé ìgbésẹ̀ tó jẹ́ pé ọbọ̀ òfin mu nítòsí àti níjìnà ìgbésẹ̀ náà ni pé káwọn èèyàn lè sì wọ́de tí ó làjà lọ wọ́n sì wọ́de lọ́jọ́ Monday ọ̀sẹ̀ tó kọjá ọjọ́ Tuesday wọ́n ọ̀nà èèyàn ọ̀nà wọn lẹ́yìn ìwọ́de yẹn àwa tó fẹ́ wá gbé àwọn àgbésẹ̀ míì àwọn àgbààgbà ládùúgbò wọn kò bá wọn kan ti gbàgbọ́ ni wọ́n bá pe àwọn brothers kan sí dáadáa ládùúgbò kí wọ́n má ṣe nǹkan kan sí i àtọwárà mọ̀nàfíkì nínú tiwa náà láwọn tí wọ́n wá màmá tí wọ́n ń sọ pé àwa náà ìgbésẹ̀ tá à ń gbé òun afẹ́ máa fẹ̀sìn jẹ́ ni
a rí lára àwọn bàbá tí wọ́n pè wá sákèésí tá a sì fojú di wọn tọ́ra àgbọ̀dọ̀ fojú dàgbàlagbà tá a wá ṣàlàyé fún wọn pé ìdí tá a fi ń ṣe báyìí tá a fi ń ṣe báyìí a tún wá mẹ́rin wá a wá ń ṣe Muslim committee lánàá àwa tún rẹ́rìí Alhaji Siyanbade òun màmá gẹ́gẹ́ bí akọ̀wé Muslim community ọwọ́ ń tú àwọn àwòrán kó èmi náà ti di akọ̀wé rí Islamic Forum láǹpì gbà yẹn kì í ṣe Islamic community nígbà tí baptist